ọ̀rọ̀ ní ìṣọ̀kan ni ọkùnrin yìí ń jà fún orílẹ̀-èdè kan ìyẹn Sunday Igboho yìí pé kí nǹkan kó lè dá kì í ṣe bí ló ṣe so ohun tó bá bá àwọn ọba ẹ̀ sọ àmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé ká sọ̀pọ̀tì ẹ̀ láti bá ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láti bá ṣe kí ni láti bá sọ̀rọ̀ láti gbé ẹsẹ̀ kúrò tàbí nǹkan náà láti yọ̀ǹda ẹ̀ fún kí ká má lu politics ni bàbá ń lò lọ́wọ́ bàbá tó wà lórí ìjọba òun ni òṣì fẹ́ rìlíìsì ìpínlẹ̀ ẹ̀ pé ìjọba àná ló gbẹ́sẹ̀ lé àbí òun wàá fẹ́ rìlíìsì ẹ̀ bẹ̀ tó ní ti politics kúrò mẹ́ kó rìlíìsì ohun tó jẹ́ ti ọmọkùnrin kó rìlíìsì ẹ̀ fún káwọn ọba dẹ̀ gbárùkù ti ṣe báwọn ọba lọ sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà ẹ̀wọ̀n lọ sọ̀rọ̀ lórí ẹ̀dí tó jẹ́ ọmọ Yorùbá ló wà níbẹ̀ ọmọ Yorùbá ní Sunday Igboho kán rìlíìsì ẹ̀ ní nǹkan àní ti ẹ̀ ní kìí ṣe nǹkan ti ìjọ kìí ṣe nǹkan ìjọba kán rìlíìsì ẹ̀ fún káwọn ọba ẹ̀ kán bá ṣètò ẹ̀ wọ́n sì máa gbà àwọn náà kúkú mọ̀ ìyá àwọn ọba Nàìjíríà náà ọba Yorùbá náà yóò báwọn bá nílò ìkan náà wọ́n bá ṣe lọ sọ̀rọ̀ tí wọ́n máa gbà kí ní ẹ̀ jáde àbí ẹ̀kọ́ àwọn náà bá ní èrè ẹ̀ kán gbẹ́sẹ̀ kúrò lórí nǹkan àní ẹ̀ kán rìlíìsì ẹ̀ padà àmọ̀ràn àti mo bí fáwọn ọba Yorùbá ni. tọ̀ pé kí àti pé ìjà tó ń jà kọ́ kì í sáà ṣe tara àbí ìjà tó ń jà kì í ṣe tara ẹgbọ́n tó sọ nígbà kan kì í ṣe pé báyà mo mọ̀ ní tàbí pé àpàdé nìkan ṣùgbọ́n I so love me mo fẹ́ràn Sunday Igboho ẹ̀ kí ni mo ṣe fẹ́ràn ẹ̀ orí ohun ẹni tó bá ti ń jà fún ẹ̀ tó wà káàkiri náà ẹni tó bá ti ń jà fún ẹ̀tọ́ gbogbo ọmọ èèyàn ẹgbọ́n náà ò fẹ́ ká pa àwọn èèyàn ní ilẹ̀ bàbá wọn àbẹ́fọ́ tó bá ti ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn irú ẹni bẹ́ẹ̀ èèyàn gidi lójú tèmi èèyàn gidi so gbogbo ìjà tó ń jà fún ilẹ̀ Yorùbá tàbí ó tẹ̀ tó sọ kí nìkan tí mo rí lórí internet pé kán fi Nnamdi Kanu nígbà náà yẹ̀wò ká ní pé bóyá Yorùbá lẹ́yìn ẹ̀ abatorí pé àgbẹ̀bẹ̀ àtorí pé ó jẹ́ Yorùbá ló ṣe ń jà fún so ìyẹn Ìgbò ni bẹ̀rù tó ń jà fún òmìnira tẹ́ni ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ èèyàn gidi ni ó ń jà fún gbogbo èèyàn láti jẹ́ kí wọ́n lè di òmìnira tàbí ká bọ́ lọ́wọ́ àwọn èèyàn búburú wọ̀nyí torí ẹni tó bá ti ń pààyàn èèyàn búburú irú àwọn Fúlàní tó ń pààyàn tó ń lu èèyàn bíbẹ́ ìdílé sọ pé ìwọ kò gbọdọ̀ pa èèyàn tí wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run náà pààyàn so èèyàn búburú ni ó fẹ́ stop ìkan máa ń jẹ́ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tá a bá wù dáadáa ó jẹ́ nǹkan inú Ọlọ́run gan bá ṣáájú ó lè máa dùn sí tó tó ṣe torí kò ṣe iṣẹ́ ẹnikẹ́ni so òun gbà ó wá kí ìran Yorùbá tàbí àwọn ọmọ ènìyàn kan bọ́ lọ́wọ́ èdè tàbí ẹrú tàbí ìpàdé so ohun tó ń ṣe nìyẹn so káwọn ọba kan jọ abẹ wọn á fi ìpìpẹ wọn kan dá sí ọ̀rọ̀ náà kan lè rí ìsìnkú ìgbẹ́. ọ̀dà bàbá mo ní ìbéèrè kékeré kan kí n tó ṣẹ̀nu bálágún lórí ọ̀rọ̀ yẹn lórí gbólóhùn kan ẹ sọ gbólóhùn kan pé ẹni irú ìgbésẹ̀ tí olóyè Sunday ń pè pàṣíálì inú Ọlọ́run lè dùn sí bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pàṣíálì ilé ẹlẹ́ẹ̀kejì mọ́fẹ́kẹ́ kó pọ̀ ní pé tara lè fi wé nínú Bíbélì àbí òsẹ́ni tó di ẹrú ìjàgbara báyìí tó jà fún ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀ ó pọ̀ nínú Bíbélì méjì láàyè irú àwọn jagunjagun sìn irú Dáfídì jagunjagun ni ó ṣe irú ẹ̀ tó fẹ́ fún ẹ so bẹ́ẹ̀ náà ẹ wá wo àwọn kan náà ọba tí a máa ń pè ní ọba Áhábù láti ẹ̀gbọ́n pé aláìgbọ́rọ̀ ni òun náà ń jà fún ẹ̀tọ́ pé wọn gbọ́dọ̀ kó àwọn èèyàn ní ìgbèkùn so ohun tí pàṣíálì tí mo ń sọ ni pé Jésù sọ wípé bí o sọ̀rọ̀ nípa ẹ̀sìn bẹ̀tù fún ohun tí ẹ bèèrè lọ́wọ́ mi ohun tí mo fi sọ wípé pàṣíálì tí mo kàn lo èdè ẹni pé nígbà míì wà ẹ̀wọ̀n Sunday Igboho báyà kìrìsìtẹ́nì ni bí mùsùlùmí ni mi èdè sọ ohun tí mo ṣe sọ pé pàṣíálì ni pé nígbà míì ó lè gbé ìgbésẹ̀ míì báyá ìgbésẹ̀ ti agbára ti ayé láti máa fi ṣe nǹkan òun ṣe ní bẹ̀tì ló tún wá gbé ìwà tó dà pé ó ń jà kòkò fún ẹ̀tọ́ àwọn èèyàn kan bá pa òun ni mo ṣe sọ wípé báyá pàṣíálì ó pọ́sibù kọ́lọ́run kó nífẹ̀ẹ́ sí gbogbo tó ń ṣe ó jẹ́ pé àkàndá ni a kàn gbé kalẹ̀ láti ṣe kéde láti tú àwọn èèyàn sílẹ̀ ó máa wá bẹ̀ so tí mo ṣe ìlú bẹ́ẹ̀ rẹ̀ so mi ò sọ pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ o
mi ò lè sọ pé kì í ṣe ọmọ Ọlọ́run. Bàbá ẹ kú ọjọ́ méjì mẹ́ta lónìí. Ohun tó gbé wa níwájú yìí òun ni pàápàá jùlọ bí gbogbo ṣe ń lọ nílẹ̀ Nàìjíríà, nílẹ̀ Yorùbá, pàápàá jùlọ lórí ètò ààbò ilẹ̀ Nàìjíríà tó dàbí pé ó ti rí apààyàn lónìí, ajínigbé nílùú kan lọ́la, àmú gbogbo ìlú wà sọ́ọ̀dì ìlú dáwóró lọ́túnla, gbogbo eléyìí ìdílé ta fi ní kákòókò tọ ẹ̀yin bàbá wa nínú ẹ̀mí wa wípé ǹjẹ́ ọ̀nà àbáyọ tẹ̀ wà lórí àwọn nǹkan bí èyí, àti wípé àwọn àsọtẹ́lẹ̀ fún oṣù tuntun níwọ̀nba ìgbà tó kù kí ọdún yìí ó parí. Bàbá ẹ dákun lórí bí ọ̀rọ̀ ṣe ń ṣẹlẹ̀ yìí tí wọ́n pa wọ́n lórí ìgbà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ikọ̀ Olódùmarè, ojú wo lẹ fi wò àti pé kí Ọlọ́run sọ nípa àwọn ìgbé ayé báyìí? Ẹ ṣé olóòtú, orúkọ Jésù ẹ̀rọ yìí dáhùn. Àmín. Agbénipa òní gbé nípa. Àmín Jésù. Ṣé rí ìlú tó bá ti kún fún wàhálà àti ìdààmú báyìí, àwọn àkọ́kọ́ ìránṣẹ́ Ọlọ́run nílò láti dá sí i. Àwọn ikọ̀ Olódùmarè nílò láti dá sí i. Bíbélì wípé ó ní orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Ó ní olódodo sá wọnú rẹ̀ ó sì jí. Ìyá pé àwa ìránṣẹ́ Ọlọ́run orílẹ̀-èdè yìí ẹ̀bẹ̀ ló kàn bẹ̀ wá. Wọ́n ní láti dá sí ọ̀rọ̀ yìí ká képe Ọlọ́run fún pípa lónìí, pípa lọ́la. Àwọn kan sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ àmì ìkẹyìn ayé tí ká máa pa gbogbo wa tán ni. Kì í ṣe àmì ìkẹyìn ayé kankan. Ohun tí a nílò ni pé láti tètè múra. Tí a bá sọ pé kò kàn wá, ká lámọ̀ tó máa kàn lọ́la. Bóyá èèyàn wa nìkan ni wọ́n máa ṣe ní tàbí kìíní kan. So àwọn ìránṣẹ́ Ọlọ́run a nílò láti parapọ̀ láti képe Ọlọ́run láti dá sí ọ̀rọ̀ yìí. Àkọ́kọ́, ìkejì, àwọn ìjọba wa gbọ́dọ̀ wá nǹkan kan ṣe sí kíákíá. Wa ò gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú kínní ká má bàa mú Nàìjíríà tán. Lórúkọ Jésù, ọ̀run ò ní jẹ́ ká lu wá tán. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri nítòótọ́. Àwọn èèyàn wọ́n pa àwọn èèyàn lọ́tùn, wọ́n pa wọ́n lọ́sẹ̀. Ẹ wo èyí tó ṣẹlẹ̀ ní Kwara State, ẹ wo èyí tó ṣẹlẹ̀ lẹ́kìtì, tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Àìtètè múra sí láti ìgbáyé ààrẹ tó kù ní wàhálà yìí tí ń ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká múra àwọn ìránṣẹ́ Ọlọ́run láti tètè dìde sí ọ̀rọ̀ yìí ká lè ja orílẹ̀-èdè wa tàbí àwọn èèyàn wa gbà padà. Lórúkọ Jésù, ibi ò lè ní ṣẹlẹ̀ sí wa. Bàbá, ipa wo ni ìránṣẹ́ Ọlọ́run fẹ́ kó lórí ètò ààbò? Ṣé wọ́n pè wọ́n ni? Rárá, wọ́n ní àkọ́kọ́ a nílò láti képe Ọlọ́run pé kó gbà wá. Bíbélì sọ pé ọkàn ọba àti ìjòyè ó wà ní ìkáwọ́ Ọlọ́run. Nínú àwọn ìgbésẹ̀ tá a máa kọ́kọ́ gbé ni pé ká képe Ọlọ́run. Olúwa, kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí? Nígbà yẹn náà máa ṣàgbọ́ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní Samaria. Àwọn wo ní ọba gan lọ ta ní ọba tọ̀ lọ? Wòlíì ni nígbà náà pé kóun lọ bá Èlíṣà. Nígbà tí ó bá Èlíṣà tán, a rí pé wàhálà yẹn ó sọ ogun yẹn ṣẹ́ torí pé Ọlọ́run bá wòlíì Èlíṣà bá Ọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́run dẹ̀ fi ọ̀rọ̀ yìí hàn mọ́. Ó tún wá pa àṣẹ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀, a rí pé nǹkan yẹn ṣẹlẹ̀. So a nílò láti kọ́kọ́ lọ bá àwa wòlíì tàbí àwa ìránṣẹ́ Ọlọ́run lápapọ̀. Olúwa, kí ni ká ṣe sí orílẹ̀-èdè tàbí ọ̀rọ̀ ààbò yìí? Kí ló ń ìgbésẹ̀ wo ni ká gbé? Kì í ṣe pé báyà máa Bíbélì sọ náà sọ. Ó ní ohun ìjà tiwa kì í ṣe ohun tí a lè fojú rí. A ò lè gbébọn ká máa bá wọn jà, ṣùgbọ́n a lè gbàdúrà kí ogun yẹn kó ṣe kéde ó ṣẹ́. Tí àwọn oníṣègùn bá lè máa lo agbára wọn tó dẹ̀ rí bẹ́ẹ̀, àwa ìránṣẹ́ Ọlọ́run náà ẹ jẹ́ ká lo agbára tiwa. Ká béèrè lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ gbàdúrà kí wàhálà yẹn kó lè yanjú. Lórúkọ Jésù, wọn ò ní gbé wa pa o. Àmín. Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Gbà jẹ́ pé ọ̀rọ̀ yìí ọkàn àwọn èèyàn Ọlọ́run náà gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Àmọ́ bàbá, ṣé kí ni ká ti pe eléyìí, irú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ṣé ká sọ pé ègún ni àbí èpè? Ní ìhà àkọ́kọ́, tá a bá wo ilẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí, à ń pè fún òmìnira Yorùbá pé a fẹ́ gbé òmìnira, àwa náà fẹ́ dá dúró. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kàkà ká fi kí àwọn bàbá wa kí wọ́n fọwọ́sowọ́pọ̀
ẹ wo fún àpẹẹrẹ orú nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ yìí, ìṣìkan yóò ṣẹ̀ṣẹ̀ máa wáyé, àmì ò ṣẹ̀ṣẹ̀ máa hàn, ṣùgbọ́n wọn àìkí àlákàsí àtàwọn fún àwọn olórí àwọn àgbààgbà òun ló jẹ́ kó àlàbọ̀rù ó di ẹ̀wù mọ́ wa lọ́rùn. Ẹ dákun kí ló lè fà á? Ó kì ní ìsìn fún àpẹẹrẹ à ń jàjàgbara tó afẹ́bọ̀ olóyè Sunday Igboho pariwo agbẹ́dọ̀bọ̀ bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n lásìkò yìí kàkà bẹ́ẹ̀ báwọn ṣe ń gbé sókè bẹ́ẹ̀ làwọn kan fà wálẹ̀. Ẹ ó rí àlùbá sà. Àmín. Mo ní ẹ ó rí àlùbá. Àmín Jésù. Iṣẹ́ yìí ò ní bọ́mọ yín lọ́wọ́. Àmín. Ẹ ó máa ga sà. Ṣé rí ibi tí ò bá ti sí ègún wàhálà ò lè síbẹ̀. Tí ò bá sí ègún wàhálà ò lè síbẹ̀. Ṣé rí àwọn ègún kan ti wà ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé àwọn kan ń gbé sókè wọ́n ń gbé sílẹ̀ àwọn kan ń gbé sílẹ̀. Tí a bá wo ayé Àólẹ̀ tó jẹ́ ìkan lára àwọn ìran Yorùbá máa ṣe àpẹẹrẹ bí méjì. A rí pé nínú ọ̀tẹ̀ tàbí wàhálà tí wọ́n ogun tó gbé tì ń gbà yẹn tó fi ilẹ̀ Yorùbá rí pé ẹnu Yorùbá ò ní kò pé wàhálà wọn máa ṣẹlẹ̀ lórí Yorùbá nígbà tí wọ́n bá ti náà fẹ́ gbé nǹkan rere ṣe. Ègún yẹn ló ṣì wà títí di àkókò yìí tó ń ṣiṣẹ́. Ẹ wo ìgbà ayé bàbá Awólọ́wọ̀ àwọn ò sí àmọ̀gbà náà ṣùgbọ́n nínú ìtàn táwa gbọ́ ní ilẹ̀ Yorùbá gbọ́ pé bàbá Akíntọ́lá àti bàbá Awólọ́wọ̀ wọ́n jọ ní gbólóhùn náà tí wọ́n ní bàbá Awólọ́wọ̀ náà tí wọ́n gégùn gbà náà. Tó gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí tàbí ní ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ̀ ò fi kù. A gbọ́dọ̀ kọ́kọ́ lọ ṣiṣẹ́ lórí ègún. Ní May Olúwa bá mi sọ ọ̀rọ̀ kan. Mo wà ní orí òkè tá ń pè ní Odò Ọwá. Olúwa bá sọ wípé ìdílé tó yẹ ègún bá wà lórí ìdílé tí èèyàn bá wà nínú ègún tó bá tàbí ìdílé kan ní ègún lórí pé ọmọ tán bí síbẹ̀ ṣé ègún yẹn máa wà lórí àbí kò ní sí lórí ẹ̀? Ó máa wà lórí ẹ̀. Pé tí ó bá fẹ́ ló fẹ́ jáde lábẹ́ ègún yẹn kí ló máa kọ́kọ́ ṣe? A kọ́kọ́ lọ gbàdúrà pé kí ègún tó ń jẹ àwọn ní ìran kó ré kúrò lórí ètò. So ohun tí ó yẹ kí Yorùbá kọ́kọ́ ṣe lọ́wọ́ yìí òun ni ká kọ́kọ́ lọ gbàdúrà pé Olúwa gbogbo àwọn ègún tàbí àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ tẹ́lẹ̀ rí sórí ilẹ̀ Yorùbá tàbí sí ènìyàn Yorùbá tàbí sí àwọn ọmọ Yorùbá pé ẹnu wọn ò gbọdọ̀ kù wọn ò gbọdọ̀ rí nǹkan kedere gbé ṣe pé kí Ọlọ́run kó bá wa bàjẹ́ ìgbà ẹni kí ni ẹ̀ tó máa ṣe. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa takura wọn ni. Olóòtú ẹ jẹ́ ká jọ wo àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan sùn báyà ẹ mú èèyàn dé ilé iṣẹ́ kan ní tí ó jẹ́ Yorùbá bíi ti ẹ̀mú délé iṣẹ́ kan kẹ́rì délé iṣẹ́ kan fẹ́ kó lọ kẹ́ kó wá ohun tẹ́yìn tọ́wọ́ ń bẹ̀ kó náà wá tọ́. Ẹ máa rí pé tó bá lò bí oṣù mélòó kan a máa wò wípé ẹni tó mú un débẹ̀ tó bá ti rí pé ẹ ti ń ga ju òun lọ ọ̀nà ìṣubú yín ló máa wà. That is for Yorùbá iṣẹ́ tí wọ́n ní. So ohun tí ó jẹ́ kó ṣẹlẹ̀ ní ẹ̀wọ̀n Sunday Igboho náà ó ní ọ̀rẹ́ òun gbogbo nínú kìíní pé ọ̀rẹ́ òun tímọ́tímọ́ ó ṣokùnfà bí àwọn ẹni bí ṣe dé ilé òun láti ṣe oníjàmbá. So ègún wà lórí Yorùbá already. Àsọtẹ́lẹ̀ ìbílẹ̀ wà lórí Yorùbá. A gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí kí ègún yẹn kórè dànù ó tó àbí kórè kúrò ó tó di pé Ọlọ́run á gba gbogbo. Kì í ṣe pé Yorùbá ò ní kú lọ tó bá yá. Kì í ṣe pé oníkálukú ò ní lọ lọ́tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí ohun tó Olúwa ti sọ tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n a gbọ́dọ̀ tí a bá kúrò ní báyà ìyá kúrò lẹ́yìn abẹ́ orílẹ̀-èdè náà máa wẹ̀. A gbọ́dọ̀ ní àwọn nǹkan kan tá a máa kọ́kọ́ ṣiṣẹ́ lórí kí nǹkan yẹn kó lè jọ kí nǹkan tá a fẹ́ kó lè ṣe. Lórúkọ Jésù a ó rí àánú gbà. Àmín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ rẹ ti ń gbọ́ yìí látàrí bàbá wa Prophet Emmanuel tí wọ́n ti ń yànnàná ẹ ti gbọ́ bọ́n ṣe sọ nípa pé gbogbo ègún ó ṣe nǹkan pàtàkì nínú ìran èyí a máa da ẹrù ògbónú. Ọ̀dà bàbá ń fẹ́ bèrè béèrè gẹ́gẹ́ bí wòlíì sà. Ǹjẹ́ táwọn èèyàn bá pè yín fún ìpè lórí bóyá ìbánisọ́nà ẹ bá ń gbàdúrà ṣé ẹ máa ń ṣe àpéjúgbò? A máa ń gbàdúrà fáwọn èèyàn kì í ṣe bí nìkan ilé àti òkè òkun máa ní ká bá wọn ká gbàdúrà fáwọn nǹkan bá ń ṣẹlẹ̀ àwọn fẹ́ ìtọ́ni lórí ẹ̀ àádẹ́ gbàdúrà fún ní káàkiri wọ́n pè wá tó bá pè wá à ń jẹ́ wọn ṣùgbọ́n ohun kan tó kàn wá bẹ́ẹ̀ ni pé Ọlọ́run ló fi hàn án. So ẹni ẹ náà tó Olúwa bá sọ ó gbọ́dọ̀ gbàgbọ́
bí solution sọ̀rọ̀ ayé ẹ̀. So kò sí tí wọ́n bá pè wá àdáwọn wọ́n bá pè yín àdáwọn. ọ̀rọ̀ àwọn wòlíì wá ní lọ́wọ́ àwọn fẹ́ kẹ́nìbọ̀dì pa àwọn ohun táwọn fẹ́ sọ òun ni àwọn ti sọ táwọn ìgbé kẹ́nìbọ̀dì máa ti sọ pa àwọn pẹ̀lú ọ̀rọ̀ àdúrà. Irú àwọn wòlíì bẹ́ẹ̀ a lè sọ pé báyá wọ́n ní ìgbéraga tàbí pé báyá ẹni ní ò dá ẹnikẹ́ni lẹ́jọ́, ṣùgbọ́n irú ẹni tó sọ bẹ́ẹ̀ àwọn wòlíì tó sọ irú ọ̀rọ̀ ẹ kò sí ìmọ̀ Ọlọ́run nínú. Tá bá wo ìwé Àìsáyà chapter 61 ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára wa, ó nítorí pé ó ti fi àmì olúyàn wá láti tú àwọn òǹdè sílẹ̀, àbí so ohun tí a gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run kalẹ̀ fún, tí àwọn ènìyàn bá ní ìṣòro, ohun tí a ṣe gbé wa kalẹ̀ yẹn wá pè wá á gbàdúrà fún wọn. A ti rí ẹnìkan ní fún àpẹẹrẹ ó ní òun ṣe owó tó kọ́kọ́ gbà ní Russia nígbà yẹn náà báyá bí ọdún 2-3 sẹ́yìn, owó tó kọ́kọ́ gbà ní Russia ńlá ó gba lówó Nàìjíríà wá bí tàbá ṣe báyá náírà 50-something thousand bí lówó tí wọ́n ń bí, wọ́n dẹ̀ jẹ́ kó lọ sí ìsọ ẹ̀jẹ̀ pàápàá ìdílé Nàìjíríà bí náà ti tẹ̀lé dọ̀hùn, so wọ́n jẹ́ kó ná gbogbo ẹ̀. Ṣùgbọ́n ẹnìkan ló fún wọn ní nọ́mbà mi náà níwájú Ọlọ́run ìpè, a lè gbàdúrà fún Olúwa tí afẹ́fẹ́ bá débi tó wà tó dẹ̀ ń fún mi wẹ̀, ọ̀rọ̀ tí mo sọ yìí kó ṣe mọ́ lára ìsọ ẹ̀jẹ̀ gbẹ ọmọ yẹn wá nígbà tó dé sí Nàìjíríà ó wá mi wá. So tí mo bá ní mi ò fẹ́ gbọ́ ìpè ẹnikẹ́ni tí a mọ̀ pé irú ẹni yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé àtọwọ́ mi láti fẹ́ mú lára dá, àwa ní mi ò fẹ́ gba ìpè ẹnikẹ́ni máa ń pè. So àwọn èèyàn máa ṣègbé, Bíbélì náà sọ ó ní ibi tí ò bá ti síra àwọn wòlíì àwọn èèyàn ṣègbé, wọ́n máa pè wá àdáwọn. God bless you sir. Ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ láǹfààní àti máa lò wá àbí máa gbọ́ wa nírú àsìkò yìí, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òun rẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ yìí, ẹ̀ láǹfààní àti pè wọ́n wọ́n sì dá yín lóhùn, Ọlọ́run wọn kò sì ní já wa kulẹ̀ lórúkọ Jésù. Bàbá, ní àkókò tá a wà yìí, bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ tó ní ẹ̀mí àwọn olóṣèlú lónìí, àwọn olóṣèlú ìjà lọ́la lórí àńlọ 2027, ilẹ̀ rí sí ìrìn àjò yìí. Ẹ ṣé sir, God bless you sir. Ṣé rí, a gbọ́dọ̀ fi ìṣọ̀kan ṣe nǹkan ní Nàìjíríà. À ń lọ 27, à ń lọ 28, àgbéjà àbá fi ìṣọ̀kan ṣe ó máa dà nǹkan rú. Then a dẹ̀ gbọ́dọ̀ lo ọgbọ́n Ọlọ́run. Then advice kan tí mo tún fẹ́ gbogbo àwa wòlíì tá à ń sọ báàkì àwọn òṣèlú kan, Olúwa sọ pé ẹni báyìí ló máa wọlé, ẹni báyìí ló máa wọlé, wọ́n fi ń dá wàhálà lẹ̀. Tí lóòótọ́ ó dáa kí wòlíì wà nílùú, bẹ̀ẹ̀ tó Olúwa bá bá èèyàn sọ̀rọ̀, ọgbọ́n lèèyàn máa fi ṣe, ìwọ ló bá sọ̀rọ̀, kò sí nǹkan tó kàn wòlíì láti sọ pé ẹni báyìí ló máa wọlé, ẹni báyìí ló wàá máa gbàdúrà ní ẹni tó wọ́n bá ti gbé síbẹ̀ kó ṣe dáadáa. Kò sẹ́ni tí ò ní ìnira pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n àpèyí bá takò ẹnikẹ́ni, ẹ gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe 2027, Ọlọ́run ló ní ẹ̀mí, òun ló mọ tó lè ṣẹlẹ̀ ní 2027. A gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe pẹ̀lú ìfẹ́, àìnífẹ̀ẹ́ lórílẹ̀-èdè yìí olóòtú, wọ́n lẹ́sẹ̀ ní gbogbo ẹ̀ tó dàrú. Tí Hausa bá rò pé ọmọ ìyá òun ní Yorùbá, wọn ní bàbá àwọn Fúlàní kọ́ ló pa àwọn èèyàn wa báyìí sí. Wọ́n máa ń mọ̀ pé Fúlàní ara Hausa náà ni wọ́n kàn yára wọn ni, ara Hausa ni gbogbo wọn, àbí kì í ṣe lọ́ọ̀dì náà. So káwọn bá rò pé ọmọ ìyá ni wọ́n ní Yorùbá jẹ́, wọn ò ní lọ bá sílẹ̀ Yorùbá máa pa ọmọ Yorùbá. Tí Ìgbò náà bá rò pé Yorùbá tàbí Hausa ìkan làwọn lórílẹ̀-èdè, wọn ní máa yẹ kí wọ́n ṣe ibi síra wọn. So ẹ jẹ́ ká jọ ní ìfẹ́ láti gbé orílẹ̀-èdè lárugẹ, lórúkọ Jésù ìyanu yóò rẹ̀ ṣẹlẹ̀. Ọ̀dà bàbá káfẹ́ lè olè láìpẹ́ yìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n rìn káàkiri pé kí ìjọba Nàìjíríà kan gbẹ́sẹ̀ kúrò lórí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ṣáájú pé nígbà tí ọ̀rẹ́ wọn tó ṣe ìdìtẹ̀ fún wọn tíjọba gbẹ́sẹ̀ lé ààbò owó wọn tó tún sọ pé òun wà wọn, bàbá yìí wọ́n rìn káàkiri láti lọ bá àwọn lọ́balọ́ba ẹ wá ẹ bá ń dá sí ọ̀rọ̀ yìí ní ìsìlọ́jọ́ ìjẹ́ pé ìyẹn wa ọmọ wa bàbá wa ọ̀gá wa
tó wà òun ló lọ́wọ́. wà níbẹ̀. Ẹ dákun, àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà lórí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ? Àwọn nǹkan tí mo fẹ́ sọ tí mò ń sọ náà ni pé wọ́n gbọ́dọ̀ ní ìṣọ̀kan pẹ̀lú ẹ̀. Ẹ sọ̀rọ̀. Ara nǹkan tí mò ń sọ pé wọ́n gbọ́dọ̀ ní ìṣọ̀kan ni ọkùnrin yìí ń jà fún orílẹ̀-èdè kan ni ìyẹn Sunday Igboho yìí pé kí nǹkan kó lè dá kì í ṣe bí ló ṣe. So ohun tó bá bá àwọn ọba ẹ̀ sọ àmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n ni pé ká sọ̀pọ̀tì ẹ̀ láti bá ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láti bá ṣe kí ni láti bá sọ̀rọ̀ láti gbé ẹsẹ̀ kúrò tàbí nǹkan náà láti yọ̀ǹda ẹ̀ fún. Bí ká má lu politics ni bàbá ń lò lọ́wọ́, bàbá tó wà lórí ìjọba òun ni ò ṣe fẹ́ rìlíìsì kìíní ẹ̀ pé ìjọba àná ló gbẹ́sẹ̀ lé àbí òun wá fẹ́ rìlíìsì ẹ̀ bẹ́ẹ̀ tó ní ti politics kúrò mẹ́ kó rìlíìsì ohun tó jẹ́ ti ọmọkùnrin kó rìlíìsì ẹ̀ fún káwọn ọba dẹ̀ gbárùkù tí ṣe báwọn ọba lọ sí ọ̀dọ̀ ìjọba Nàìjíríà ẹ̀wọ̀n lọ sọ̀rọ̀ ló dẹ̀ ìdí tó jẹ́ ọmọ Yorùbá ló wà níbẹ̀ ọmọ Yorùbá ní Sunday Igboho kán rìlíìsì ẹ̀ ní nǹkan àní ti ẹ̀ ní kìí ṣe nǹkan ti ìjọ kìí ṣe nǹkan ìjọba kán rìlíìsì ẹ̀ fún káwọn ọba ẹ̀ kán bá ṣètò ẹ̀ wọ́n sì máa gbà àwọn náà kúkú mọ̀ ìyá àwọn ọba Nàìjíríà náà ọba Yorùbá náà tó báwọn bá nínú ìkan náà wọ́n bá ṣe lọ sọ̀rọ̀ tí wọ́n máa gbà kí ní ẹ̀ jáde àbí ẹ̀kọ́ àwọn náà bá ní èrè ẹ̀ kán gbẹ́sẹ̀ kúrò lórí nǹkan àní ẹ̀ kán rìlíìsì ẹ̀ fún padà àmọ̀ràn tí mo fi fáwọn ọba Yorùbá ni. Tọ̀ pé kí àti pé ìjà tó ń jà kọ́ kì í sáà ṣe tara àbí ìjà tó ń jà kì í ṣe tara ẹ gbọ́ ohun tó sọ nígbà kan kì í ṣe pé báyà mo mọ̀ ní tàbí pé àpàdé nìkan ṣùgbọ́n àìsàn lọ́gbìn mo fẹ́ràn Sunday Igboho ẹ kí ni mo ṣe fẹ́ràn ẹ ẹni tó bá ti ń jà fún ẹ̀ tó wà káàkiri náà ẹni tó bá ti ń jà fún ẹ̀tọ́ gbogbo ọmọ èèyàn ẹgbẹ́ òun ò fẹ́ ká pa àwọn èèyàn mọ́ ní ilẹ̀ bàbá wọn abẹ́fọ́ tó bá ti ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn irú ẹni bẹ́ẹ̀ èèyàn gidi lójú tèmi èèyàn gidi ni so gbogbo ìjà tó ń jà fún ilẹ̀ Yorùbá tàbí ó tẹ̀ tó sọ kíní kan tí mo rí lórí internet pé kán fi Nnamdi Kanu nígbà náà yẹ̀wò ní ká ní pé bóyá Yorùbá lẹ́yìn ẹ̀ abatorí pé àgbẹ̀bẹ̀ àtorí ló jẹ́ Yorùbá ló ṣe ń jà fún so ìyẹn Ìgbò ni bẹ̀rù tó ń jà fún òmìnira tẹ́ni ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ èèyàn gidi ni ó ń jà fún gbogbo èèyàn láti jẹ́ kí wọ́n lè di òmìnira tàbí ká bọ́ lọ́wọ́ àwọn èèyàn gbogbo wọ̀nyí torí ẹni tó bá ti ń pààyàn èèyàn gbogbo irú àwọn Fúlàní tó ń pààyàn tó ń lu èèyàn ibẹ̀ nílẹ̀ sọ pé ìwọ kò gbọdọ̀ pa èèyàn tí wọ́n ṣe ìfẹ́ Ọlọ́run náà pààyàn so èèyàn gbogbo ni ó fẹ́ stop ìkan máa ń jẹ́ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tá a bá wù dáadáa ó jẹ́ nǹkan inú Ọlọ́run gan bá ṣáájú ó lè máa dùn sí kí wọ́n tó ṣe torí kò ṣe ìṣẹ́ ẹnikẹ́ni so òun gbà kó wá kí ìran Yorùbá tàbí àwọn ọmọ ènìyàn kan bọ́ lọ́wọ́ èdè tàbí ẹrú tàbí ìpàdé so ohun tó ń ṣe ni so káwọn ọba kan jọ abẹ wọn á fi ìpè wọn kan dá sí ọ̀rọ̀ náà kán lè rí ìsìnkú ẹgbẹ́. Ọ̀dà bàbá mo ní ìbéèrè kékeré kan kí n tó ṣẹ̀nu bálágún lórí ọ̀rọ̀ yẹn lórí gbólóhùn kan ẹ sọ gbólóhùn kan pé ẹni irú ìgbésẹ̀ tí olóyè Sunday ń pè rí pé pàṣíálì inú Ọlọ́run lè dùn sí bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pàṣíálì ilé ẹlẹ́ẹ̀kejì mọ́fẹ́kẹ́ kó pọ̀ ní pé tálá lè fi wé nínú Bíbélì àbí òsẹ́ni tó di ẹrú ìjàgbara báyìí tó jà fún ẹ̀tọ́ àwọn ọmọ èèyàn bẹ́ẹ̀ ó pọ̀ nínú Bíbélì méjì láàyò irú àwọn jagunjagun sì irú Dáfídì jagunjagun ni ó ṣe irú ẹ̀ fún ẹ̀ so bẹ́ẹ̀ náà ẹ wá wo àwọn kan náà ọba tí a máa ń pè ní ọba Áhábù láti ẹ̀gbọ́n pé aláìgbọ́rọ̀ ló òun náà ń jà fún ẹ̀tọ́ pé wọn gbọ́dọ̀ kó àwọn èèyàn ní ìgbèkùn so ohun tí pàṣíálì tí mò ń sọ ní pé Jésù sọ wípé bí o sọ̀rọ̀ nípa ẹ̀sìn bẹ̀tù fún ohun tí ẹ bèèrè lọ́wọ́ mi ohun tí mo fi sọ wípé pàṣíálì tí mo kàn lo èdè ẹni pé nígbà míì wà ẹ̀wọ̀n Sunday Igboho báyà kìrìsìtẹ́nì ni bí mùsùlùmí ni èdè sọ ohun tí mo ṣe sọ pé pàṣíálì ni pé nígbà míì ó lè gbé ìgbésẹ̀ míì báyá ìgbésẹ̀ ti agbára ti ayé láti máa fi ṣe nǹkan òun ṣe ní bẹ̀tì ló tún wá ń lu ìwà tó dà pé ó ń jà fún
ẹ̀tọ́ àwọn èèyàn kan bá pàdé, òun ni mo ṣe sọ wípé báyá partially ó possible kọ́lọ́run kó nífẹ̀ẹ́ sí gbogbo tó ń ṣe, ó jẹ́ pé àkàndá ni a kàn gbé kalẹ̀ láti ṣe kéde láti tú àwọn èèyàn sílẹ̀, ó máa wá bẹ̀. So tí mo ṣe ìlú bẹ́ẹ̀ rẹ̀. So mi ò sọ pé Ọlọ́run ò nífẹ̀ẹ́ o, mi ò lè sọ pé kìí ṣe ọmọ Ọlọ́run. So ojú ṣẹlẹ̀ ni. tó ẹ ṣé o bàbá wa, ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a ní ìrìnkù báyìí lọ láti bí ogún ìṣẹ́jú ó lé tí a ti fi ọ̀rọ̀ béèrè wá bàbá wa lẹ́nu, bàbá wa Prophet Emmanuel. Ẹ tún pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, gbogbo ẹ̀yin tí ẹ bá ní béèrè tàbí ẹ fẹ́ kí wọ́n bá yín gbàdúrà, wọ́n bá yín fẹ̀mí wádìí, tó bá sọ fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá Jésù, kúlùkùn tó bá rí fún ọ, ìwọ sáà ṣe. Tẹ́yin bá ti ṣe lọ́ba tán, Ọlọ́run wọn bá ti dáhùn béèrè yín, ní àbá di olómìnira. Ǹjẹ́ títí ìgbà míì tẹ́tù láǹfààní àti wọ́n máa bá wọn pàdé lórí ìkànnì yìí. Tó àlàáfíà Ọlọ́run fún gbogbo wa, ó dàbọ̀.